tiwantiwa kọ́ là ń ṣe. Ìjọba alágbádá là ń ṣe. Nọ́mà ìjọba alágbádá là ń ṣe báyìí. Alágbádá náà la máa pè é. Ó yẹ kó jẹ́ òmìnira ṣùgbọ́n a ò rí bí òmìnira. Kò sí democracy torí kíni gbogbo nǹkan wọn àárò oúnjẹ jẹ. A ní tò tiwantiwa ló yẹ ká dìbò fún. Àwa dìbò fún ọ látìgbà náà ni nǹkan ti ń le. Lónìí à ń ṣe àjọyọ̀ àti ayẹyẹ wípé à ń ṣe ìjọba tiwantiwa ní orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ kínní kan ni òótọ́ ni wípé ìjọba tiwantiwa ìjọba alágbádá gangan là ń ṣe ní orílẹ̀-èdè yìí. Ẹ wá tẹ̀lé mi lọ ká lọ ojú pópónà ká lọ bi àwọn ènìyàn bó ṣe rí lọ́dọ̀ tiwọn gangan. Ẹja lónìí bó àbẹ̀kẹ́ lórúkọ tèmi látòrí Orísun náà gangan ni ẹ dúró pẹ̀lú wa ká jọ gbọ́. Ìjọba nǹkan tó wù wọ́n lọ́wọ́lọ́wọ́ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò ń ṣe fún mẹ̀kúnnù kò dẹ̀ ṣe fún tiwantiwa lọ́wọ́ táwa yìí. Ẹ máa kó gbogbo nǹkan ti bàjẹ́ tẹ́lẹ̀ ó ti bàjẹ́ gan tẹ́lẹ̀ Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ó ń ṣe ó ń try àwa à ń rí ọwọ́ wọn. Mi ò lè sọ pé nìkan dá mi ò lè sọ pé nìkan ò dá. Torí tá a bá ké pè èèyàn ó máa já wa kulẹ̀ èèyàn náà la ké pè tó já wa kulẹ̀ ẹja sí pé. Ìnira pọ̀ nílùú ara ni ará ìlú gan gidi gan ṣùgbọ́n àwa yóò béèrè lọ́wọ́ ìjọba pé kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n fún wa ní òmìnira tòótọ́ èyí tí ó máa rọ ará ilé àtàrà oko lọ́rùn dáradára. We are not happy. We are not happy at all. We are sad. Ní nǹkan tí ilé àrò ń jẹjẹ a sì ṣàdúrà lọ́lọ́run ó jẹ́ débẹ̀ bàbá Ọlọ́run ó mú yín débẹ̀ Ọlọ́run ó mú yín débẹ̀ Ọlọ́run á mú yín débẹ̀ tán ebi ń pa wá. Ọmọ kékeré ara mi ni mi ò mọ ìjọba tó lè dá díẹ̀ ìjọba tá a bá ń ṣe lọ́wọ́ èyí tó bá pè wá òun la máa rò ń kó da èyí tí ò bá dẹ̀ ṣe bọ́ ilé ìta wà nù ẹ̀ it is well. Ṣùgbọ́n ẹ mọ̀ pé òun ojú ò tí kò kàn rí wọn bá nǹkan tọ́lọ́run ṣì ń ràn lọ́wọ́ náà ló ṣì ń ṣe ṣùgbọ́n Ọlọ́run ṣe máa ràn lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ ó ń try. Ilé sọ pé lórí kankan ti ṣe dáadáa tó dáa jù ó nítorí kò sẹ́ni tó máa fún ní ọkọ́ tí ò ní ogo sọ́dọ̀ ara ẹ̀ mi lè ní kan dá mi lè ní kan ò dá. Èmi ò lè sọ pé lórí kan ló jẹ tí ìjọba ẹ̀ dá o Jésù nìkan ló jọba tó jẹba ẹ̀ dá. Nítorí wípé gbogbo olórí tó ti jẹ pátápátá olúkù ló níṣẹ́ tó ṣe ṣùgbọ́n eléyìí tí mo lérò pé ṣe dáadáa jù ni ọkùnrin tí a ń pè ní ọ̀gbẹ́ni Yar'Adua. Ẹ wo pírẹsidẹ́ǹtì ẹdírẹ́sì lọlẹ̀ ẹ̀wà kó lọlẹ̀ gbẹ̀tì kó lọlẹ̀ bí ń pa wá o. Mi ò lè sọ pé èèyàn kò dáa Tinubu náà ń sìn gbogbo bó ṣe rí ó ń try à ń rí ọwọ́ ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní kó ti bàjẹ́ jù kó tó débẹ̀. Wọ́n fọwọ́sowọ́ ṣiṣẹ́ ìjà nǹkan tí wọ́n tí kò rẹ̀ wálẹ̀ láyé ìgbà tí ráìsì ìdírí káàkan 120 naira ní tẹ́lẹ̀. Agbájà kalẹ̀ àtà kò sówó kí wọ́n dákun kí ó ṣàánú wa o kí wọ́n ràn wá lọ́wọ́ o kí gbogbo nǹkan rọrùn o. Pẹ̀lú bágbádẹ́hùn ṣe fẹ̀ tó ṣe fẹ̀ dáadáa tó kàkà kó gba gbogbo wa kó rọ̀ wá lọ́rùn àní wọ́n fi ń ni wá lára ni ìdáhùn àwọn kan rèé àwọn kan náà tún sọ wípé ìjọba ń gbìyànjú a ti gbọ́ lẹ́nu gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn k'Ẹlẹ́dùmarè kó jọ kó bá wa sọ lóhùn dẹ̀rọ̀ kó dẹ̀ jẹ́ kí gbogbo ohun kó di ìrọ̀rùn fún gbogbo wa làdúrà wa lórí Orísun náà ni Ẹja Lónìí bó àbẹ̀kẹ́ lórúkọ tèmi ní gbogbo ọjọ́ lájọmọ bára wa pàdé kọ́lọ́run mọ́kà torí gbogbo wa àmín.